power. Àwa tá ń sọ pé ní à ń fẹ́ òmìnira, à ní political power lọ́wọ́. Kò sí lọ́wọ́ wa. Ọwọ́ àwọn ọmọ ìyá wa ló wà. Ní at state level, ó wà lọ́wọ́ wọn. Ìyẹn àwọn elite. Àwọn ọmọ ìyá wa tí at state level tí political power wà lọ́wọ́ wọn. Àwọn ò dá sí ntàwa ń ṣe, àwọn ò ní business pẹ̀lú ẹ̀ torí pé ibi táwọn ti ń jẹ mùdùnmùdùn ni. Political power state level ntọ́ wà lọ́wọ́ wa nìyẹn. But political power tún wá ju political power lọ at federal level. Ìyẹn gangan ni bàbá ńlá political power. Because power láti lè control gbogbogbò resources. Wọ́n ń pè nǹkan kan ní exclusive list. Nínú exclusive list tó wà nínú constitution, àwọn areas ibi tó yẹ pé ní federal government ní ló ní power láti lè legislate ń bẹ̀. Àwọn kan ló níyẹn lọ́wọ́, òun ni àwọn tó ń control wa. Òun làwọn sọ pé àwọn aróòkè ọ̀yà ọwọ́ wọn ló wà. Ti federal yẹn òun yẹn ló sì dáa jù, ọwọ́ wọn ló wà. Now ìyẹn ò sí lọ́wọ́ wa. Èyí tó wà lọ́wọ́ wa ìwọ̀nba ní torí pé kí ni residual ni. Nínú residual yẹn tóun náà jẹ́ pé power náà lòun náà bet gbogbo nǹkan tó lè ṣe ó wà nínú constitution. Tá bá ń sọ̀rọ̀ nípa army, tá bá ń sọ̀rọ̀ nípa navy, tá bá ń sọ̀rọ̀ nípa air force kò dé state. Tá bá ń sọ̀rọ̀ nípa police kò dé state. Tá bá ń sọ̀rọ̀ nípa custom kò dé state. Tá bá ń sọ̀rọ̀ nípa immigration kò dé state. Gbogbo ẹ̀ náà federal level ni. Ó túmọ̀ sí pé ètò ààbò state ò ní power ń bẹ̀, kò ní power lórí yẹn. Àwọn nǹkan díẹ̀ náà ló ní power sí. Sọ̀ngbà tó wá rí bẹ́ẹ̀ gbogbo ń ta bá ti wá ní pátápátá tó wà nínú state yẹn tó ta pè ní mineral resources, a jẹ́ pé ní federal government ló ń control rẹ̀ under exclusive list. Even èyí tá a pè ní concurrent, London concurrent list, ìgbà míì ń bẹ federal government lè ṣe nǹkan, state lè ṣe nǹkan. Ṣùgbọ́n tó bá ti wá di pé ní ìrújú ti fẹ́ wáyé láàrin àwọn méjèèjì, wọ́n ní federal government ní ló lè pàṣẹ, ló ní final say lórí ẹ̀. Ìyàtọ̀ political power nìyẹn. Ní táwa ń jà fún, táwa ń sọ nísìn lọ́wọ́lọ́wọ́, come back and occupy your space. Kí ló fà tá a fi sọ bẹ́ẹ̀? A sọ bẹ́ẹ̀ látara àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn. Bí mo ṣe bá ṣe ń explain rẹ̀ lọ, bẹ́ẹ̀ náà ni màá máa sọ àwọn ewu tó wà ń bi pé ní kí ẹ allow àwọn àjèjì láti wá control economic yín. Ní láwọn nǹkan state yín kẹ́ allow àjèjì kó control state mọ́ yín lọ́wọ́, kẹ́ allow àjèjì kó ní state political power. Mo ti sẹ̀yìn náà rẹ̀ pé ní àwọn títí wa tá sọ pé ní àwọn fẹ́ dádó ní state political power gan àní lọ́wọ́. Àníyàn lọ́wọ́. Kí làwọn torí pé àní lọ́wọ́ làwọn fi wò pé òkè nígbà tó tẹ̀ wá rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wá ọ̀nà ká gbìyànjú báwo la ti fi lè ṣe tá fi lè pull out. Ẹ jẹ́ ká ṣe ní ọ̀nà diplomatic means because a ti study ìran tá a ní. Ìran Yorùbá ò fẹ́ wàhálà. Ìran Yorùbá ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀. Àwọn náà sì ń sọ ní gbogbo àwọn lectures video tá a ti jọ sí papọ̀. À ń sọ yí pé ní kan count wa out. Anything tó bá ti di pé ìtàjẹ̀sílẹ̀ ẹ yọ wá kúrò ńbẹ̀. Anything tó bá jẹ́ pé ní kẹ́ máa pààyàn ẹ yọ wá kúrò. Àwọn ò sí ńbẹ̀. Now kí ló dé tá a fẹ́ sọ pé ní come back and occupy your space. Ara arú ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn. Ṣé rí láti 1952 sí 59. Láti 1959 sí nǹkan bíi 70s. Láti 70s yẹn sí nǹkan bíi around 80, 81, 82. Gbogbo oríṣiríṣi àwọn ilé iṣẹ́ tó wà nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti parun. Gbogbo àwọn farm settlement ó ti parun. Gbogbo àwọn industrial estate tó wà àgbúrò wọn mọ́. Àwọn Premier Hotel nìbàdàn, àwọn Lafia Hotel, àwọn Òkìtìpupa palm oil mills, àwọn Fáṣọlá stock farm, ẹ̀wọ̀n Fáṣọlá stock farm yẹn ibi tí wọ́n ti ń sin màálù nìyẹn. Ọ̀nà mẹ́sàn-án ni wọ́n ti ń sin màálù nílẹ̀ Yorùbá. Kì í ṣe irú àwọn màálù táwọn ilé ń dà káàkiri ò náà. Àti sọ several times pé ní weight ẹ̀ ó weigh 500 kg. Yàtọ̀ fún ìtàwọn aróòkè ọ̀yà tó yẹ pé ní 200 kg ni. Now Olùwà glass àmọ̀gbòrò rẹ̀ mọ́. Ifá ceramics àgbúrò rẹ̀ mọ́. Ire Èkìtì bricks industry àgbúrò rẹ̀ mọ́. Ẹ̀pẹ́ plywood ńkọ́ òun náà ti lọ.
ní gbogbo even àwọn tó jẹ́ pé ní àwa gan la ní nǹkan wa irú èwo ni gẹ́gẹ́ bí a bá sọ pé ní first television house ní Africa ní 1959 tá dálẹ̀ láwọn Western Nigerian television station wọ́n gbà lọ́wọ́ wa radio corporation kọ́ ta ní wọ́n ti gbà lọ́wọ́ wa. àwọn wo ló gbà lọ́wọ́ wa? àwọn ìjọba náà ni ìjọba Nàìjíríà ló gbà lọ́wọ́ wa ká sọ pé Nàìjíríà ti gbà lọ́wọ́ Yorùbá lọ́wọ́ orílẹ̀-èdè Yorùbá wọ́n ti convert wọ́n ti sọ di ti federal government. gbogbo tẹ́lẹ̀ nígbà yẹn ẹ máa gbọ́ aluminium aluminium àwọn sanyo àwọn apes paper mill ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ bá ń lísìn sí wa gbogbo àwọn iléeṣẹ́ oríṣiríṣi ló ti lọ tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn Tetan line sugar ńkọ́ Ẹ̀pẹ́ plywood ńkọ́ ọmọ wood and plywood company Albis company Odutola Foods Limited ńkọ́ Odutola tire and foam industry Ọ̀kín biscuit ńkọ́ tó wà ní ọ̀nà Ìjàgbó àti Ọ̀fà ń bọ̀ ló wà. ẹ wò nǹkan ṣe Yorùbá gbogbo àwọn oríṣiríṣi iléeṣẹ́ pátá ló ti parun pátá tí ò sí nǹkan kan mọ́. àwa rí i pé àwọn ọmọ Yorùbá torí bí ìlú ṣe rí tó ti sú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ni torí ìlú tàwa náà ni ọ̀pọ̀lọpọ̀ tí wàá fọ́n káàkiri ẹ wá wo ọdún tá à ń dárúkọ ẹlòmíì ti wà ní London nísìn ó ti lé ní 50 years ẹlòmíì ti wà l'Amẹ́ríkà nísìn ó ti lé lógójì ọdún ẹlòmíì ti wà ní Spain nísìn ó ti lé ní 37 years ẹlòmíì ti wà ní Germany nísìn ó ti lé ní 43 years bá a ṣe fọ́n káàkiri náà ibẹ̀ láti rí àwọn medical doctors àwọn qualified competent and qualified engineers àníwọ̀n káàkiri àgbáńláyé àwọn doctors ńkọ́ àníwọ̀n káàkiri gbogbo àwọn tó yẹ pé nítorí wọ́n dín kó jẹ́ kí ìlú wa kó tó lè develop ìlú wa wọ́n ti sádànù kí ló fà torí ibi tá a bára wa pẹ̀lú bẹ́ẹ̀ bá sọ bára wa bẹ́ẹ̀ bá wa sọ yí pé ní kí ló wá dé tí ìran kan tó yẹ pé ní àwọn oríṣiríṣi businesses kọ̀ọ̀kan bẹ tó yẹ pé ta ti fojú fò àwọn kan wá àwọn wá ń ṣe nílùú wa wọ́n wá ń ṣe káràkátà wọ́n wá ń rówó ń bẹ̀ wọ́n ń gbé nǹkan mèremère wọ́n ń gbé nǹkan ribiribi wọ́n ń gbé ṣe wọ́n sì ń rí owó nílùú wa ibi tó wá rí owó dé wọ́n sì tún wá fẹ́ máa wá takò wá wọ́n fẹ́ máa sọ fún wa pé ní Lagos is no man's land. Tẹ́ bá wo Èkó bí Èkó ṣe rí lónìí tẹ́ bá lọ sí gbogbo Alábà international yẹn gbogbo àwọn tó ń ṣe káràkátà ń bẹ Ìgbò ni wọ́n ti occupy gbogbo bẹ̀ yẹn àwọn òkú wọn o àwọn èèyàn wa náà ló kọ́ sí tẹ́ bá lọ sí Toyota gbogbo Toyota yẹn pátá lọ sí gbogbo Mushin gbogbo bẹ̀ yẹn wọ́n ti occupy gbogbo ẹ̀ pátá wọ́n ta spare part ń bẹ̀ ǹjẹ́ tìlú tí wọ́n bá dá ṣé wọ́n máa wá sílùú tiyín ǹjẹ́ tìlú wọn bá wà òkè ṣé wọ́n máa wá sílùú tiyín ǹjẹ́ ìrírù yẹn ẹ̀yìn ṣe irú táwọn ń ṣe yẹn ṣé wọ́n gbà yín láàyè gbogbo fídíò ẹ̀ la máa play lọ́kọ̀ọ̀kan ṣé wọ́n gbà yín láàyè kẹ́yìn lọ ṣerú ẹ̀ nílùú títí wọn ẹ wá gbà yín láàyè ẹ̀ ń ṣe káràkátà yín Yorùbá sì máa accommodate àlejò ó dà gẹ́gẹ́ bí àwọn Haúsá náà ni àwọn Haúsá náà máa accommodate àlejò ìran méjèèjì yẹn wọ́n máa accommodate àlejò dáadáa Yorùbá ò tiẹ̀ fẹ́ wàhálà ibi tí Yorùbá bá ti di pé wọ́n ti fẹ́ máa jà báyìí wọ́n máa páàkì wọ́n máa kó bẹ́ẹ̀ nìyẹn kò síbi tí àti ní rí Ìgbò ẹ máa rí lẹ́kọ̀ọ́ ẹ máa rí ní Ògùn state ẹ máa rí l'Oǹdó ẹ máa rí l'Ọ́yọ́ ẹ máa rí ní Ọ̀ṣun gbogbo state on state ló máa wà ní Kaduna ní Zaria ní Zamfara ní Kebbi ní Borno gbogbo olú onílù lẹ máa rí nínú gbọ̀ngàn ẹ máa rí mbẹ̀ ǹjẹ́ tí ìlú tí ẹ bá dáa sọ máa fọ́n káàkiri kó lọ sí ìlú Nàìjíríà mi sọ pé Germany fa mò ń sọ pé lẹ́kọ̀ọ́ l'Ọ́yọ́ l'Ọ̀ṣun bọ́n ṣe gbogbo olú wa wọ́n ti occupy ẹnìkan kan ò sí bá yín jẹ́ ẹnìkan kan ò disturb yín kí ni wọ́n ń ṣe wọ́n ń ta spare parts kí ni wọ́n ń tẹ wọ́n ń ta àwọn building materials kí ni àwa rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn èèyàn wá ń ṣe tí àwọn bàbá wa ń ṣe tí àwọn ẹ̀gbọ́n wa ń ṣe tí àwọn àbúrò wa ń ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́ torí pé kí ni àyìn náà kúkú mọ irú iṣẹ́ tí wọ́n ń ṣe
ànídàpọ̀ ẹ ti mọ irú iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ wọn ṣe tó ní wọ́n láyà wọ́n ní àyà gidi gan. Kò sí ìran tí ò ní àléébù títí ẹ̀ ṣùgbọ́n àléébù títí wọn ó wọ́ọ̀sì púpọ̀ tó yẹ pé ní tẹ bá ti dé nísìn tẹ bá dé South Africa wọ́n ti dá wọn mọ̀, tẹ bá lọ sí Ghana wọ́n ti dá wọn mọ̀, in fact ẹ lè lọ sí Dubai mọ́ nísìn wọ́n ti dá wọn mọ̀ ní Dubai, wọ́n ti dá wọn mọ̀, wọn ò lè fún wa ní visa mọ́ nísìn ní Dubai. wọ́n náà ti fẹ́ gba ìlú Adó Èkìtì náà tán o. bẹ́ẹ̀ náà gbogbo ilẹ̀ Yorùbá ni tẹ́ bá wá lọ sí China wọ́n ti dá wọn mọ̀, àwọn ni wọ́n hàn ní China. Àwọn ò sọ pé ní ẹ̀yà kọ̀ọ̀kan ò lálébù títí ẹ̀, àmọ́ tá bá ti ń sọ fún yín pé ní tá bá ti ń wá àwọn drug baron yẹn sophisticated àwọn náà ni wọ́n pọ̀ gidi gan. Even ní Saudi wọ́n ti dá wọn mọ̀. Tẹ́bí Àbíkẹ́ Dábírí níjọ́ ni wọ́n ń dárúkọ àwọn tó pa ní country kan bí Malaysia bí Indonesia ni mi ò rántí country yẹn mọ́. Àwọn 22 ni wọ́n pa nílùú yẹn, wọ́n hàngì wọn. Nígbà tó ń ṣèwádìí wọ́n ní ọmọ Nàìjíríà ipe tó wà mẹ́ 21 ni wọ́n. Nígbà tó ń ṣèwádìí ọmọ àjòkúta mọ́ mi ní 21 yẹn. From one single state gbogbo wọn ti wá. Wọ́n hàngì wọn ní country yẹn ni. Ẹ lọ sínú olílù ẹ tún mọ fẹ́ máa lalẹ̀ ń bẹ̀ ẹ wá dúró àwọn tó ń pa ní South Africa ẹ lọ́wọ́ statistics àwọn náà ni. Àwa sì ń sọ fún àwọn ọmọ ìyá wa pé nígbà tí àlejò bá ti ń sọ fún nílé ipe ní kó má pera rẹ̀ lọ́mọ onílẹ̀ o, ipe ní na me build that building na my house I am the ọmọ onílẹ̀. Nígbà tí àlejò bá ti ń sọ fún nílé tó sọ pé ní ẹ má pera yín lọ́mọ onílẹ̀ mọ́ o torí pé ẹ ti ta ilé yín ẹ ti ta gbá ẹ ti ta àwọn gangan lọ́mọ onílẹ̀. A jẹ́ pé ní ó yẹ kí Yorùbá tó bá ní làákàyè kó fura. wọ́n ní Indonesia. ẹ dákun ẹ wo ohun tá à ń sọ nísìn à ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọgbọ́n àrékérekè táwọn pípò yìí ń ṣe ní gbogbo àwọn nook and crannies wa wọ́n ti penetrate ibẹ̀ ṣùgbọ́n tẹ bá lọ sí Òkè Ọya ní Borno ẹni tó bá ní irọ́ ni kó wá já mi ní Borno state. Ní Borno tẹ́lẹ̀ àwọn ni wọ́n ń ta gbogbo tíṣàpà tó ń ta gbogbo electronics yẹn ẹ̀yọ́ lọ Borno state nísìnyí ní Maiduguri. Ọmọ nílùú ló ń ta nǹkan ẹ lọ sí Kano state. Ọmọ nílùú ló ń ta gbogbo nǹkan mi ò láwọn ò tà bẹ̀rẹ̀ wọ́n ti fíù ní sìkò dàbí ti tẹ́lẹ̀. Tẹ́ bá lọ sí Kano state tẹ́ dúró ní títì tí ọ̀hún ọkọ̀ bá ń kọjá lọ tó ń kọjá lọ ní nǹkan bí ọdún 15 sẹ́yìn. Tí ọkọ̀ 1000 bá kọjá 990 ọkọ̀ yẹn Yorùbá ló ní taxi driver yẹn Yorùbá ní taxi driver òun náà ló ní gbogbo àwọn taxis yẹn. Ní nǹkan bí ọdún 15 sẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni ní Sokoto bẹ́ẹ̀ náà ni ní Zamfara. Nígbà tí gọ́ọ̀mẹ̀ntì kan ní dákọ̀ state yẹn lókè Ọya kí ni gọ́ọ̀mẹ̀ntì yẹn ṣe ni pé àkọ́kọ́ owó lọ owó bọ̀ ó rí i pé eléyìí kẹ́míìsì àwọn ọmọ àjòkúta mọ́mú mi ni eléyìí àwọn tó ń ta kínní bí ọmọ àjòkúta mọ́mú mi eléyìí ọmọ àjòkúta fún mọ́mú mi. Àsọtí plan wọ́n ṣe búra fún tó jẹ gọ́fúnà báyìí dé láàrin ọdún méjì nítorí ọkọ̀ ṣe ni pé ní ó flush gbogbo wọn out gbogbo ẹni tó wà ní ministry tí èsì ẹlẹ́yà àti tiwọn ó lé gbogbo wọn dànù ní even tẹ máa Yorùbá tó wà bẹ́ẹ̀ ó lé gbogbo wọn dànù ní gọ́fúnà yẹn ní state yẹn lókè Ọya ní north west ó lé gbogbo wọn dànù pátá ó fáyà gbogbo wọn dànù ní. Nígbà tó lé wọn tán ó wá ń fi àwọn ọmọ ìyá àti ẹ̀ ó wá ń replace wọn ní àwọn ọmọ ìyá wọn ò ríṣẹ́ ó wá ń fi ọmọ ìyá ẹ̀ ó ń fi replace wọn. Ta lẹ ń sọ yẹn. Mi ò fẹ́ dákọ̀ state yẹn bẹ̀ ọ̀kan nínú lókè Ọya nínú state kan lókè Ọya ló ti wáyé. Kí ló ń ṣe ó ń jà fún ìran títí ẹ̀ nìyẹn kí ló ń ṣe ó ń tún ẹ̀yìn wọ́ ọ̀la ìran títí ẹ̀ ló ń tún ṣe. Now nígbà tó tún ṣe yẹn wọ́n wá wò pé ní gbogbo àwọn tó ń ta drugs yìí pé àwọn ọmọ àjòkúta mọ́mú mi ni bó tún ṣe tún gbé òfin síta nìyẹn. Ó ní ẹ lọ ṣe ìwádìí gbogbo àwọn tó ń ta oògùn yẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ sí fọ́ wọn ṣọ́ọ̀bù káàkiri náà wọ́n bá discover pé gbogbo àwọn oògùn tó ń ta yẹn fake drugs ló pọ̀ jù. Ẹ wo
nínú 100% àwọn shops yẹn tó yẹ pé ní àwọn ọmọ àjòkúta mọ́mọ́ mi àwọn ni wọ́n ní 99% tẹ́lẹ̀ nísìn ní state yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní state yẹn more than 90% àwọn tó ń ta oògùn nísìn nílùú yẹn àwọn ọmọ onílùú ni láwọn ọmọ Haúsá àwọn wọ́n ń ta oògùn bẹ́ẹ̀ náà ló ṣe nípa electronics yẹn àwọn ọmọ ìlú ẹ̀ àwọn náà ni wọ́n ń ta gbogbo ẹ̀ nísìn more than 85% ti àwọn tó ń ta electronics ní state yẹn lókè ọ̀yà ní north west àwọn òwò ní àwọn Haúsá ló ń ta nǹkan wọn láwọn Haúsá Fúlàní kò mọ bẹ́ẹ̀ o tábọ wá ń sọ nípa aṣọ òkìrìkà tí wọ́n ń tà èmi ò sọ pé aṣọ òkìrìkà dá bẹ́ẹ̀ à ń ṣàlàyé pé irú tí wọ́n ṣe láti fi lè gba space wọn padà ara ìyàtọ̀ àwọn yẹn pẹ̀lú àwọn tiwa nìyẹn o ìyàtọ̀ tó wà láàrin ọmọ Yorùbá pẹ̀lú àwọn ọmọ Haúsá ìyàtọ̀ wọn lẹ ti rí yẹn lẹ́yìn yẹn tẹ́ bá wá lọ síbi tó ti ń ta àwọn aṣọ òkìrìkà gbogbo àwọn dílà tó pé ní àwọn ni wọ́n ń ta òkìrìkà ìmí ilé kó tírélà 10 ó lè wọ̀lú yẹn ìmí tírélà 20 ó lè wọ̀lú yẹn ọmọ àjòkúta mọ́mú mi lónìí ọmọ Ìgbò òun ló ń tà nígbà tó dé stage kan ó tún gbẹgbẹsẹ lónìí ní state yẹn níbi tó ti ń ta àwọn òkìrìkà 95% àwọn tó ń ta òkìrìkà ọmọ onílùú ni ọmọ state yẹn ni èmi ń bẹ tó jẹ́ pé ní òun náà ó lè má jẹ́ ọmọ state yẹn kó jẹ́ ọmọ state mi bẹ̀ ìran kan náà ni wọ́n èdè kan náà ni wọ́n sọ ẹ wo bọ́n sí occupy space wọn tó bá ní kí n máa sọ̀rọ̀ lórí ìyẹn àmàjẹ time àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn nìyẹn wọ́n rí i pé àwọn ọmọ àwọn ò ríṣẹ́ lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa auto mechanic tẹ́lẹ̀ Yorùbá ló dominate ẹ̀ ní north ẹ̀yin lọ síbẹ̀ nísìn ọmọ onílùú ti gba nǹkan ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn hairdresser Yorùbá ni nísìn kọ́ ọmọ onílùú ti ń gba nǹkan wọn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn carpenter tẹ́lẹ̀ Yorùbá ló ṣe gbogbo orú sẹ́yìn ní north ló pọ̀ jù nísìn kọ́ ọmọ onílùú ti gba nǹkan ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn radionic àwọn tó ń tún rédíò ṣe tó ń tún tẹlifíṣàn ṣe tẹ́lẹ̀ Yorùbá ni nísìnyí kọ́ ọmọ onílùú ti gba nǹkan tiẹ̀ kí ló ń ṣe wọ́n occupy space wọn kí ló ń ṣe wọ́n occupy space wọn nígbà tó ti occupy space wọn kí ló fà wọ́n ti study wọn wọ́n ti gbọ́n tí Sàdáwó náà ti sọ fún wọn ìkìlọ̀ tó ti kìlọ̀ fún wọn. àwa rí i lẹ́kọ̀ọ́ àwọn ọmọ àjòkúta mọ́mọ́ mi àwọn ọmọ Ìgbò wọ́n wá ń sọ yí pé ní Lagos is no man's land wọ́n wá ń ìkàtí ẹ̀ sọ yí tó lóun fẹ́ jẹ gọ́vnà ní Chinedu ìyàwó ẹ̀ fídíò kan tó rìlíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó lóun fi ṣe campaign pé as ìyàwó governorship aspirant Labour Party ló bá ń sọ yí pé ní Lagos is a commonwealth. ẹ bá wa túmọ̀ commonwealth yẹn tí wọ́n bá pé commonwealth. ó túmọ̀ sí pé ní gbogbo àjọni náà ni ogún àjọni nìyẹn ogún àjọni tí gbogbo àjọni ẹ rí i pé ńgbà tó ń dá commonwealth ilẹ̀ gangan ní fún aláwọ̀ kí ni UK àtàwọn African gbogbo àwọn ìlú tó ń colonize yẹn ẹ rí i pé ní tọ́lọ̀ dálẹ̀ pé àjọṣepọ̀ àjọṣe wọ́n túfù pé ní Lagos tẹ̀ ń wò yẹn o àjọni ni o ẹnìkan ò lè claim ẹ̀ bí tó ń lọ nìyẹn àjọni ni wealth yẹn sẹ́ àjọni ó ti jẹ́ nǹkan àjọni tọ́ kí ló wá dé tàbí wọ́n sọ yí pé ní come back and occupy your space. bàbá mi ẹ jẹ́ làwọn sọ fún àwọn èèyàn wa pé ní àwọn ìran tẹ́ ń wò yìí láwọn ìran ẹ̀yà Ìgbò kì í ṣe pé ní bóyá nǹkan kan ló special nílùú wọn rárá kì í ṣe pé bóyá owó kan làwọn náà ń generate nílùú wọn rárá mo ti ẹ̀rẹ́ nìkan tó post kìíní kan ní Twitter lónìí ó bá ń lálì Yorùbá ó ń lálì ó ní Èkó nìkan lẹ gbójúlé ẹ ní nǹkan kan ẹ Èkó nìkan lẹ ó bá ní òun fún ọ ní challenge pé òun fẹ́ kẹ́nìkan kó dákọ̀ state kan lẹ́yìn Èkó tó lè fi wé east mo wá rí i pé arábìnrin tó post kìíní yẹn kò dá lóhùn mọ́ ó wá ká mi la mo wá reply mo wá kọ́kọ́ sọ fóbìnrin yẹn pé kí monitor èèyàn béèrè lọ́wọ́ rẹ̀
o sì wá dákẹ́ ò ní dákẹ́ náà so alright ni tó ń sọ ni wàá fún un lẹ́sìn ní èsì ẹlẹ́mìnà wàá fẹ́ sọ lónìí. ní 2017 according to National Bureau of Statistics report IGR internally generated revenue